ètò tòní agogo ọgbọ́n látàbúlé bàbá òtítọ́. Àní mo kí n pé káàbọ̀ sórí ètò tòní o. Ètò agogo ọgbọ́n látàbúlé èmi bàbá òtítọ́. Ibẹ̀ láti ń dábẹ́ ẹdun tá à ń rọ̀ bí òwe. Adáfẹ́ nìkọ̀ọ̀kan wa ojú òní ni wá tì. Ṣùgbọ́n kí n tó máa bó tètò nírìn ṣó, mi ò ní ṣaláì kọ́kọ́ júbà Elédùmarè ọba tó dá mi sáyé, ọba tó dá mi wáyé o. Mi ò ní ṣaláì fi ọpẹ́ fún, mi ò ní ṣaláì fìyìn fún o. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, gẹ́gẹ́ bí ìṣe mi. Ohun tó dára ni láti júbà ọba àwọn ọba. Ẹ jẹ́ kí n ṣe yẹn ní kọ́mọ́nkọ́mọ́ ká tó máa tẹ̀síwájú nínú ètò ní pẹ̀rẹ̀wù ní yàjóyàjó. Kábíyèsí rẹ ò Elédùmarè, ọba mi, ọba tẹ́rẹrẹ kárí ayé. Ìwọ lòǹgbà tí ń gba láìlára, ọba tí ń gba balẹ̀lẹ̀ tọmọtọmọ. Ìwọ lọ́ba jà má jẹ̀bi ẹni, ọba jà má gbògìrì ẹsẹ̀. Ògbèjà kẹrù ògbó níjà, ọba mi alágbádá aláwọ̀ tẹ́lẹ̀ òrùn. Ọba jà má fi tìbọn ṣe, ògo ní forúkọ mímọ́ rẹ lókè ọ̀run o. Èmi á máa wí pé ọ̀gbàmùgbàmù ni ojú ìwé Elédùmarè ò ṣe é gbámú. Ọba mi, ọba tẹ́rẹrẹ kárí ayé. Ìwọ ló ti wà káyé yìí tó wà o. Ìwọ Ọlọ́run kan náà ló wà nísinsìnyí. Ìwọ Ọlọ́run kan náà ló tún máa wà nígbà táyé sí òní sí mọ́, tó sì máa bẹ títí ayérayé àìlópin. Ògo ní forúkọ mímọ́ rẹ lókè ọ̀run o. Ìwọ Ọlọ́run tí ayé ò gbà tí ọ̀run ò gbà. Ó wá fi inú ọkàn ọmọ ènìyàn ó fi ṣẹlẹ̀. Ó wá fi ọ̀run nínú àwọn ọ̀run ó fi ṣe ìtẹ́. Ó wá fi ayé àtún gbogbo tí tún bẹ nínú wọn ó fi ṣe àpótí ìtìsẹ̀. Àwámárìdí ni ọ́ Elédùmarè. Ògo ní forúkọ mímọ́ rẹ lókè ọ̀run o. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ bàbá fún pípamọ́ tó pa mímọ́, fún ìpamọ́ àti ààbò rẹ lórí ayé mi, fún wà láàyè mi títí di àkókò yìí. Mo mà dúpẹ́ o wípé ìwọ Ọlọ́run Elédùmarè ó fún mi lórí ọ̀fẹ́ láti tó wá sórí ètò tòní. Bàbá mi, mo dúpẹ́, o ṣé. Mo dúpẹ́ o, ògo ní forúkọ rẹ lókè ọ̀run o. Ẹ̀yin ará ilé, mo mà kí yín o. Ọ̀dẹ̀ òdù bí, ara ò lé bí, àjíǹde ara ó máa jẹ́ o. Ojú òsì ní tẹnìkọ̀ọ̀kan wa. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Odù tó bí ìwà, ẹ̀yin ọmọ Odùduwà, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lájò, níbikíbi tẹ́tí lè máa wò mí, tẹ́tí lè máa gbọ́ mi. Àárọ̀ lẹ́wà ní, ọ̀sán ni tàbí àṣálẹ́. Mo kí yín pé ẹ kú dédé àkókò yìí. Ojú òní tẹnìkọ̀ọ̀kan wa o. Àjọrí bá ti ṣe, á sì jọ̀rọ̀ náà gbígbà. Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lókè òkun lọ́hùn-ún, lágbára Ọlọ́run Elédùmarè, ẹ ó kéré òkè òkun, ẹ kò délé o. Ẹ ní ràjò gbé sájò o. Ẹ ní ràjò àìrèmábọ̀. Àánú Ọlọ́run, ìrànlọ́wọ́ Ọlọ́run, ààbò Ọlọ́run yóò máa wà lórí yín. Mo kí yín wípé ẹ kú dédé àkókò yìí. Èmi náà ni o. Èmi náà ni mo kí yín. Bàbá òtítọ́, ọmọ wọn lẹ́kìtì kété. Èmi ni Èkìtì yẹyẹ Èkìtì pọ̀. Adáfẹ́ nìkọ̀ọ̀kan wa, ẹ ṣé mo dúpẹ́. Kí ló tí mo tún mú wá sórí ètò tòní o? Ètò agogo ọgbọ́n látàbúlé bàbá òtítọ́. Látàbúlé èmi náà ni. Adá fún wa. Kí ló tí mo mú wá sórí ètò tòní? Ohun tí mo mú wá fún ẹ̀yin olólùfẹ́ mi lórí ètò tòní, òun ni òwe àti ìtumọ̀ òwe. Yorùbá wípé bí ọ̀rọ̀ bá sọnù, òwe la ó fi wà. Òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ náà sì lẹ́ṣin òwe. Bí ọ̀rọ̀ bá wá sọnù, òwe la ó fi wà. Ìjàmàsá là á máa kíkanjú lógun. Ìgbà wo la máa ń parú òwe yìí? Ta la máa ń parú òwe yìí sí? A máa parú òwe yìí lójú àwọn ọmọ wa, àbí lójú akọni. A máa parú òwe yìí fún àwọn ọmọ tàbí fún akọni ènìyàn. Bóyá àwọn ọmọ tó láìkì ìjọ̀gbọ̀n, àbẹ́ni tó já kíkanjú ènìyàn, tó já lágbára ènìyàn.
tó bá dibẹ̀ ni pé ó fẹ́ máa fa wàhálà kan tí wàhálà ó ti fẹ́ máa ràn tó ti fẹ́ máa fẹjú tó ti fẹ́ máa kọjá ààyè, àwọn èèyàn tó bá nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n á sọ fún pé dẹ́dẹ́ mìràwó, ohun tó ń fà yìí ó ti fẹ́ lágbára jù, dáwọ́nú rẹ̀ sími ẹ̀dọ̀ padà sẹ́yìn, ẹni tó bá dọjọ́ míì ó tún lè wákọ̀ ó tún lè padà sórí ẹ̀, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí jáwọ́ nínú ẹ̀. Ìgbà náà la máa parú òwe òun wípé ìjà mọ̀sá là á máa kíkanjú lógun, akíkanjú tó bá mọ̀jà tí ó mọ̀sá irú wọn máa bógun lọ. Torí láyé ọjọ́ wọn àná, nígbà tí àwọn bàbá wa tó jẹ́ akọni tó bá lójú ogun, tí ogun bá fẹjú kẹ̀kẹ́, tí ogun lè tọ́lọ́mọ wà mọ́mọ́ mọ́, nígbà tí olórí ogun tó bá rí pé ogun yìí ó fẹ́ yíwọ́, wọ́n sì lè gbé àbí kán lo àfẹ́rí ègbé, wọ́n lo ègbé, wọ́n padà wọ́n bára wọn lé àbí ibikíbi tó bá fẹ́ tó bá dárúkọ wọ́n bára wọn bẹ̀. Àwọn tó bá jagun wọ́n á sì sí mí dọ̀, nígbà tó yẹ pé ẹni tó bá jagun wọn rí mọ́ ó ti lọ, àwa lọ túra mú àtúwà fọjọ́ míì padà wá sójú ogun. Ibi tó òwe ò ti jáde nìyẹn. Ìjà mọ̀sá là ń máa kíkanjú lógun, akíkanjú tó bá mọ̀jà tí ò mọ̀sá irú wọn máa bógun lọ. Ọwọ́ epo láráyé ń báni láwọ̀ kì í báni látẹ̀jẹ̀, ẹsẹ̀ gìrìgìrì ńlá ń jọ̀fẹ́, ó tán lọ́wọ́ à ń jọ̀fẹ́ àwòrẹ́ nìkan. Ìgbà wo náà parú òwe yìí ta là ń pa sí? Tí a bá rí ẹnìkan tó jẹ́ pé ó lówó lọ́wọ́, ó sì nífẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ó ń ṣèrànlọ́wọ́ fọmọdé, ó ń ṣèrànlọ́wọ́ fágbà. Ìṣòro ayé wá dé, ó wo wájú kò rẹ́ nìkan, ó wo ẹ̀yìn kò rẹ́ nìkan, kò rólù ọ̀lọ́wọ́ kankan kó súnmọ́. Gbogbo àwọn tó ti ṣoore fún wọn padà wá láti wá ṣèrànlọ́wọ́ fún nígbà tó náà níṣòro. Àwọn tó ti mọ̀ ọ́n nígbà tí ń bẹ nínú ọlá àti ọrọ̀, irú wọn a máa sọ wípé àbẹ́ẹ̀rí o, ọwọ́ epo láráyé ń báni lá, wọn kì í báni látẹ̀jẹ̀, ẹsẹ̀ gìrìgìrì ilé àjọ̀fẹ́, ó wá tán lọ́wọ́ àjọ̀fẹ́ kò rẹ́ nìkan. Ìyẹn ni pé wọ́n sọ pé ewu ọkùnrin yìí o, nígbà tó lówó lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ní wá sọ́dọ̀ rẹ̀ o, ṣùgbọ́n nígbà tó ìṣòro dé kò rẹ́ nìkan kan tẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé àwọn mọ̀ ọ́n tàbí àwọn rí ìgbà tí òwe máa wáyé nù. Òwe eléyìí, àgbàlagbà tó bá fẹ́ràn dòdò ẹnu rẹ̀ yóò kọ̀ láti sọ òdodo. Ìgbà wo lòwe yìí máa wáyé? Irú àkókò náà pa òwe yìí, irú àwọn òwe náà máa ń pa sí. Àwọn àgbàlagbà tó torí àti jẹ, tó torí àti mú, tó kọ̀ láti sọ òkodoro ọ̀rọ̀ nígbà tó yẹ ká sọ àti níbi tó yẹ ká ti sọ. Ṣùgbọ́n nítorí pé wọ́n ti fowó dí wọn lẹ́nu, wọ́n ti fi ẹ̀bùn oríṣiríṣi dí wọn lẹ́nu, wọ́n á wá gbé ẹjọ́ ẹni tó jẹ̀bi, wọ́n á gbé fẹ́ni, wọ́n á gbẹ́jọ́ ẹni tó jẹ̀bi, wọ́n á gbé fẹ́ni tó láre, wọ́n á wá gbẹ́jọ́ ẹni tó láre, wọ́n á gbé fẹ́ni tó jẹ̀bi. Ẹni tó jẹ̀bi òun nítorí pé ó ti ń fún wọn ní nǹkan kan, wọ́n á wá rú òótọ́ ọ̀rọ̀ wọn ò ní lè sọ. Àwọn àgbàlagbà tó bá ń rú òótọ́ ọ̀rọ̀ tí wọn ò lè sọ, tí wọ́n fi dúdú pe funfun, irú wọn náà máa ń pọ̀ òwe òun fún wípé àgbàlagbà tó bá fẹ́ràn dòdò ẹnu rẹ̀ yóò kọ̀ láti lè sọ òdodo. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Ẹ̀yin èèyàn, ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ètò yìí o. Ẹ mọ̀ pé subscribe kò ná yín lówó, bẹ́ẹ̀ sì ni kò ná yín ní dátà. Ohun tó kàn ná yín náà ni pé ibi tán kọ subscribe sí tán fi red kọ subscribe fún ẹkọ̀ tẹ́ ló bá tán làbùṣe bábùṣe o. Ẹ bá mi share ètò yìí, ẹ bá mi share ètò Délé Dóko. Ètò Agogo Ọgbọ́n lábúlé bàbá òtítọ́, èmi bàbá òtítọ́ náà sì ni mò ń túkọ̀ ètò. Adáfẹ́ nìkan kan wà, ojú òní wá tì, ẹ ṣé mo dúpẹ́. Mo ní òwe àti ìtumọ̀ òwe òun la mú wá lónìí o. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Ibo ni òwe eléyìí ti wáyé? Kí ló fa òwe eléyìí tí mo fẹ́ sọ yìí? Ẹni tó lẹ́rú ló lẹ́rù, ẹni tó lẹ́rù ló lẹ́rú, ẹni tó ní ẹrú òun ló lẹ́rù.
ibo lòwe yìí ti wáyé. Èyí ni mo fẹ́ yànnàná ni mo fẹ́ sọ̀rọ̀ lórí gangan. Ẹni lẹ́rú òun ló lẹ́rù. Báwo lọ̀rọ̀ òwe yìí ti jẹ́? Báwo ló ṣe wáyé? Èyí ló mú mi rántí ìtàn kan ọjọ́ wọn àná. Bàbá kan bẹ̀. Bàbá tí mò ń sọ yìí olówó, olọ́lá, ó ní ọrọ̀, Ọlọ́run kẹ́, Ọlọ́run kọjú sí ṣe lóore lọ́pọ̀lọpọ̀. Kódà ìbùkún yìí ó pọ̀ tọ́lọ́ fi díìkì fún. Bẹ́ẹ̀ ni ràkúnmí lọ rẹpẹtẹ, ẹṣin ò lóǹkà, màlúù ò níye, àwọn àgùntàn àti ewúrẹ́ ìyẹn lọ bìbà. Mélòó ni pẹ́pẹ́yẹ, mélòó ni adìẹ. Bẹ́ẹ̀ ni oko ìrèké, oko àgbàdo, oko iṣu, oko ọ̀gẹ̀dẹ̀, oko pákí, ẹyin, oko obì, oko kòkó, gbogbo èèyàn lọ jàntìrẹrẹ. Ẹrú pọ̀ bìbà bí ọlá Ọlọ́run. Ọkùnrin tí mò ń wí lówó, ó sì ní ọlá gan. Ṣùgbọ́n aṣèyí òwú lélẹ́dùmarè, aṣèyí òwú lọ́ba gbọ́ba. Bókùnrin ti lówó tó ní ọlá, tó ní ọrọ̀ tóun, ọmọ kan ṣoṣo lọ́lọ́run yọ̀ǹda fún. Ọkùnrin sì lọ́mọ náà. Bàbá yìí ó wá ọmọ títí lẹ́yìn ẹyọ kan yìí, Ọlọ́run ò yọ̀ǹda rẹ̀ fún. Kò síbi tí ò lọ, kò síbi tí ò wọ́ ọmọ lọ, kò sọ́dọ̀ adáhunṣe tí ò dé, kò sọ́dọ̀ wòlíì tí ò dé, kò sílé àfáà tí ò dé o. Ṣùgbọ́n Ọlọ́run ní ẹyọ kan tó ń yọ̀ǹda fún un. Ó sì níyàwó ẹyọ kan náà. Kò torí owó kó kóbìnrin jọ, torí pé kò fẹ́ wàhálà fún irú àwọn ọmọ rẹ̀ lẹ́yìn ìwà ọ̀la. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Ẹ má gbàgbé o, ẹni tó lẹ́rú òun lé lẹ́rù. Òun ní ìtàn tá a gbé yẹ̀wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Àní ìgbà wo ni òwe yìí wáyé? Kí ló dé tó fà? Kí ni ìdí òwe yìí? Báwo lòwe yìí ṣe jẹ́? Bàbá tí mo sọ yìí mo ní ó lówó lọ́lá gan. Kò sẹ́ni tí ò mọ̀ lákòókò tiẹ̀. Ọba ìlú rẹ̀ àti gbogbo ọba tó wà ní gbogbo agbègbè rẹ̀ ni wọ́n mọ̀, ni wọ́n fi joyè nítorí owó àti ọlá tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n ìrònú wípé bàbá yìí ò ní ju ọmọ kan ṣoṣo lọ, ìrònú yìí dorí àgbà rẹ̀ kodò. Ìrònú yìí wá jẹ́ kí bàbá yìí kó lọ bá kábíyèsí ìlú rẹ̀. Ó bá kábíyèsí ṣe ìpàdé ìkọ̀kọ̀. Ó fi ọ̀rọ̀ àṣírí kan ó fi sọ́wọ́ kábíyèsí ìlú rẹ̀. Àwọn àgbààgbà ìlú bíi mélòó kan wọ́n wà nínú ìpàdé òun, àti olórí ilé tiwọn, ìyẹn baálé ilé wọn, ó wà nínú ìpàdé òun. Wọ́n jọ ṣe pẹ̀lú kábíyèsí. Ọkùnrin yìí fi àṣírí pamọ́ sọ́wọ́ kábíyèsí àtàwọn ìjòyè bíi mẹ́ta àti baálé ilé, olórí ilé tiwọn. Ó fi ọ̀rọ̀ àṣírí ó fi pamọ́ sí wọn lọ́wọ́. Kí lọ̀rọ̀ àṣírí náà? Kò yẹ nìkan o. Ohun tó sọ náà ni pé nígbàkigbà tó lọ́jọ́ bá dé, tóun bá tẹrí gbaṣọ, àṣírí tóun fi sí wọn lọ́wọ́ yìí, ìgbà náà nìkan tó sọ síta o. Kàn dẹ̀ jẹ́ kí gbogbo èèyàn rí àmì pé lóòótọ́ òun ló ń sọ ọ̀rọ̀ àṣírí yìí. Kábíyèsí rẹ̀ ọba àwọn ọba. Ọkùnrin yìí lóòótọ́ kò pẹ́ kò jìnnà, ọlọ́jọ́ dé, ó tẹrí gbaṣọ, ó jẹ́ pé Elédùmarè. Ṣùgbọ́n kó tó dé kó jẹ́ pé Elédùmarè, ó kù bí ìṣẹ́jú mélòó kan tí ẹ̀mí fẹ́ bọ́ lẹ́nu rẹ̀. Ló wá pé ọmọ rẹ̀ pé tí ó bá ṣe bẹ́ẹ̀ tóun bá dákẹ́ tóun rẹ̀ bí àwọn àgbà ń rè, pé ọ̀rọ̀ kan wà tóun sọ fún kábíyèsí pé kán sọ fún lẹ́yìn tóun bá kú o. Baálé ilé yìí ó wà lórí ìdúró nígbà tóun sọ fún kábíyèsí. Àwọn ọ̀tún ọba, òsì ọba, akógun, wọ́n wà lórí ìdúró nígbà tóun sọ̀rọ̀ yẹn fún kábíyèsí pé ìgbàkigbà tóun bá ti jọ́ lóun ń pè, kán pe ìwọ tó jẹ́ ọmọ bíbí inú òun, kán sì sọ ọ̀rọ̀ náà fún ọ.
ọmọ yẹn ní bàbá mi ọ̀rọ̀ wo lẹ̀ lè sọ fún mi lẹ́wọ́ fi rán àwọn ará ìlú lẹ́ fi rán kábíyèsí ó ní ọmọ ọbẹ̀ kì í mì níkú àgbà òwe kan tó nù ìyẹn ni pé nígbà tí àgbàlagbà bá gbọ́ ọ̀rọ̀ àṣírí tó sì ń sọ̀rọ̀ tó yẹ kó sọ tó yẹ kágbàlagbà sọ ta torí tí wọ́n bá sọ ó lè ba nǹkan jẹ́ ó lè da nǹkan rú àgbàlagbà wá gbérú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sínú a sì máa òye làgbà ń wò ìgbà náà nínú òwe tí mo tún pa àwọn máa wáyé pé ọbẹ̀ kì í mì níkú àgbà kábíyèsí rẹ̀ Elédùmarè ọba àwọn ọba bàbá yìí wá ṣe bẹ́ẹ̀ omi hìn ó dákẹ́ ó tẹrí gbaṣọ ó re bí àwọn àgbà ń rè ẹ̀yin èèyàn má gbàgbé o láti subscribe sórí ètò yìí bẹ́ẹ̀ ni ẹ bá mi subscribe ẹ sì bá mi share ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ mówó lápò yìí tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wo ètò yìí iná ò ní tán lọ́wọ́ yín o wájú báyìí lọ́pẹ́ ìbìtì rẹ síwájú lọ́wọ́ yín ó máa lọ ẹ ó máa rí bá ti ṣe ẹ ó sì máa rọ́nà gbégbà ọ̀nà ìgbéga ò ní dí mọ́ yín láéláé lágbára Ọlọ́run Elédùmarè mo ní bàbá yìí kú ó tẹrí gbaṣọ wọ́n sì sin òkú rẹ̀ wọ́n sin òkú bàbá yìí ayé gbọ́ ọ̀hún mọ̀ òkú olówó iyebíye ni òkú òtòṣì lóṣù mẹ́fà òkú olówó àṣẹ iyebíye ni wọ́n ṣe òkú yìí ó dùn ó milẹ̀ ó lárinrin gbẹ́gbẹ́ kan sí òkú olówó la mà pé lẹ́yìn ìgbà tó parí òkú o kábíyèsí ránṣẹ́ sọmọ olóòkú ìyẹn ọmọ kan ṣoṣo tí bàbá yìí bí kábíyèsí ránṣẹ́ sí ọ̀tún ọba òsì ọba àtàkógùnlú kan wà lórí ìjókòó kábíyèsí wá ránṣẹ́ sí baálẹ̀ ìyẹn baálé olórí ilé wọn pé kó máa bọ̀ lórí ìjókòó pé ọ̀rọ̀ tí bàbá ọmọ yìí fi sí àwọn lọ́wọ́ ó tó àkókò láti sọ síta gẹ́gẹ́ bí àṣẹ tó pa fún wọn àti májẹ̀mú táwọn jọ dá. Kábíyèsí rẹ ọba àwọn ọba ìgbà tí kábíyèsí máa sọ̀rọ̀ ó ní ìwọ ọmọ ohun tí bàbá rẹ sọ fún gbogbo àwa tá a jókòó yìí pé ká sọ fún ọ nígbàkigbà tó ń bá papòdà kí òun kábíyèsí kó dẹ̀ fi àṣẹ lé débi pé nǹkan yóò gbọdọ̀ yí padà. Ọmọ ní kí ni nǹkan náà o wọ́n ní ohun tí bàbá rẹ̀ sọ ni wípé bóun ṣe lówó tó tí ilé lọ rẹ́rẹ́rẹ́rẹ́ tó kọ́lé jọ rẹpẹtẹ tó ní ràkúnmí tó ní kẹ́tẹ́kẹ́tẹ́ tó ní ohun gbogbo lódùlódù bàbá rẹ̀ wípé o ò gbọdọ̀ mú ju ẹyọ kan lọ nínú gbogbo ohun tó ń bá ní lẹ́yìn ikú òun tó bá jẹ́ pé àwọn ẹrú ló wù ọ́ mú ẹrú ẹyọ kan ṣoṣo kó gbogbo ẹrú tó kù kó fún olórí ẹrú àti gbogbo nǹkan tó bá kù tó ní tó bá jẹ́ pé ilé ló wù ọ́ mú ilé kan ṣoṣo nínú gbogbo ilé tó ń kọ́ gbogbo ohun tó bá kù pápátá ẹ kó fún olórí ẹrú òun tó bá jẹ́ pé oko ló wù ọ́ mú oko ẹyọ kan gbogbo oko tó kù àti gbogbo ohun tó kù tó ní ẹ kó fún olórí ẹrú òun bàbá rẹ ní ká sọ fún ẹ pé bó jẹ́ nínú góòdì òun ló ń fẹ́ mú góòdì ẹyọ kan péré gbogbo góòdì tó bá kù àti gbogbo ohun tó ní tó kù kan kò fún olórí ẹrú òun tó bá jẹ́ dámọ́ǹdì ló wù ọ́ o nínú gbogbo dámọ́ǹdì tó ní mú ẹyọ kan péré bẹ́ẹ̀ gbogbo dámọ́ǹdì àti góòdì àti gbogbo wúrà tó kù àti gbogbo ohun tó ní kan kò fún olórí ẹrú òun àṣẹ bàbá rẹ ni pé gbogbo ohun tó ní o tóun ní o gbọ́dọ̀ mú ju ẹyọ kan bẹ́ẹ̀ gbogbo ohun tó bá wá kù olórí ẹrú òun ni kò ní torí pé tó ti wà pẹ̀lú òun kóun tó bí ẹ ló ti ń bá òun ṣiṣẹ́ ló ti ń bá òun ṣe wàhálà ló ti rà tipẹ́tipẹ́ gbogbo ohun tó ní ó fẹ́ lè jẹ́ pé gbogbo rẹ̀ pàpátá ló mọ bó ṣe tòun lọ́wọ́ òun sì fẹ́ san fún torí náà gbogbo ohun tó ní olórí ẹrú òun ló fẹ́ kó jogún rẹ̀ nǹkan yọ̀kan péré ló ń yọ̀ǹda fún ìwọ ọmọ bíbí inú òun ọmọ ìwọ òkè ó wọlẹ̀ ó ní kí la ti ń sọ èyí tí ó irú ọ̀rọ̀ wo rèé
irú èmi wo rèé o, irú bàbá wo ni mo ní yìí. Ọmọ ìgbomi lójú wàràwàrà, ó gbójú sókè ó wọlé kò lè sọ̀rọ̀, ó kò ń ṣomi lójú bí egbére ni. Àwọn kábíyèsí wa sọ fún pé bàbá rẹ fi kọ́kọ́rọ́ kan sí o, pé ká fún ẹ lọ́jọ́ bíi mélòó kan kó lọ fi ronú lórí ọ̀rọ̀ ọ̀hún, kó o sì padà wá nígbà tó bá ronú lórí rẹ̀ dáadáa, kó wá mú ẹyọ kan tí ò bá yẹ kó mú. Ọmọ yìí dìde, ó dúpẹ́ lọ́wọ́ kábíyèsí, ó dúpẹ́ lọ́wọ́ àwọn olóyè, ó dúpẹ́ lọ́wọ́ àgbà mọ̀lẹ́bí ilé wọn, ó sì lọ ní tiẹ̀. Ṣùgbọ́n ọjọ́ kìíní ọjọ́ kejì inú ìrònú àti ẹkún pọ́nbélé ni ọmọ yìí gbé wà. Bẹ́ẹ̀ ni olórí ẹrú bẹ̀ sí ń yọ̀, ló ń fi lọ́pọ̀ tí ló ń fọ̀nà rókà, nínú rẹ̀ dùn ṣìn, nínú olórí ẹrú dùn, bẹ́ẹ̀ sì ni nínú ọmọ ọkọ gangan ló ń bàjẹ́. Àbẹ́ẹ̀rí ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yóò wá ṣe yín ní kàyéfì. Ẹ̀yin náà máa wò pé irú bàbá wo wá leléyìí o, irú ìka bàbá wo leléyìí, irú ìṣòro wo ló fọmọ rẹ̀ sí yìí. Àwọn ọ̀rẹ́ ọmọ yìí tán jẹ́ ẹlẹgbẹ́ rẹ̀, wọ́n máa wá sọ́dọ̀ ọmọ yìí o. Ọ̀rẹ́ kí ló dé tó kárí sọ, kí ló dé tó sunkún? Ló bá kó ló bá rò ó, ló bá ṣàlàyé ohun tí kábíyèsí sọ, ohun tí bàbá rẹ̀ ti sọ sílẹ̀ kí ó tó jáde láyé, tó dẹ̀ ti fún kábíyèsí ní àṣẹ lórí rẹ̀ pé kí kábíyèsí kó fi àṣẹ sí pé ọ̀rọ̀ òun kò gbúdọ̀ yí padà. Ọmọ bá ṣàlàyé fún àwọn ẹlẹgbẹ́ rẹ̀ o. Àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wò kí wọ́n wọlẹ̀, wọ́n ní bàbá rẹ̀ bàbá burúkú ni, ìka bàbá ni kì í ṣe bàbá rere. Bàbá tó yàkà ni, kò bímọ méjì ju wọ ìkan yìí náà lọ. Ó wá ní gbogbo nǹkan tó nìkan kó fún lórí ẹrú òun, kó wá jẹ́ pé nǹkan ẹyọkan kékeré ni ó máa jẹ́ títí wọ́n tó jẹ́ òdìdó ọmọ bíbí inú rẹ̀. Bàbá rẹ̀ kò ṣe dáa, bàbá burúkú ni. Ìbànújẹ́ náà fi kún ìbànújẹ́ fún ọmọkùnrin yìí. Kábíyèsí rẹ̀ ọba àwọn ọba. Ọmọkùnrin yìí níbi tó tuntun ronú, tó ń lọ ní bèbè ọ̀nà, ó ń lọ ní òpópónà lójú náà. Àwọn obìnrin ará ìlú náà bá rí i, ó tún ṣàlàyé fún wọn ohun tí bàbá rẹ̀ sọ yìí. Ṣé mọ̀ pé abiyamọ, àwọn obìnrin ará ta wọ́n ní bàbá rẹ̀ ò ṣe eré, bàbá rẹ̀ yìí kò ṣe dáa, kò ṣe eré, ìwà tó wù yìí ò dáa, ìwà ọ̀dájú ni. Wọ́n rí kankan tán lè sọ fún ọmọ yìí. Bẹ́ẹ̀ ni ìbànújẹ́ kún ìbànújẹ́ sí i. Lọ́mọ yìí ronú pé irú bàbá wo ni mo ní yìí. Ẹ̀yin èèyàn má gbàgbé o láti bá mi subscribe sórí ètò yìí, ẹ bá mi share ètò yìí, ẹjọ́ rìn ẹjọ́ délé dóko. Nígbà tí ẹ bá ti ń subscribe, ìgbàkigbà tí ètò yìí bá tún jáde, tá a tún ṣe ètò mìíràn, a lè máa kàn sí yín pé a tún ṣe ètò mìíràn o lórí channel yìí. A dà fún wa, ojú òní wa tì. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Ọmọ yìí bá ń gbéra ibi tó ti ń rìn gbèrè kiri pẹ̀lú ìbànújẹ́ àti ẹ̀dùn ọkàn, ló bá rí bàbá àgbà yìí. Bàbá yìí ti dàgbà, ìwú tí ń bẹ lórí bàbá yìí ó funfun ní kínníní. Ló bá fi ọ̀rọ̀ lọ bàbá yìí o. Ó ní bàbá, nǹkan báyìí ló ń bà mí lọ́kàn jẹ́, ohun báyìí ni bàbá mi sọ sílẹ̀ kó tó papòdà, kó tó jáde láyé. Bàbá àgbàlagbà yìí náà tó sọ̀rọ̀, ó ní irú bàbá wo wá lónú? Bàbá òmùgọ̀, bàbá burúkú, bàbá rándanràndan, bàbá rédèrèdè. Bàbá kọ́ ni bàbá tó bí ọ o, kì í ṣe bàbá gidi. Pẹ̀lú ìbànújẹ́ ni ọmọ ẹ̀ tó fi kúrò lọ́dọ̀ bàbá àgbà yìí. Mo rí náà tí Yorùbá fi ń pòwe wípé ó pàdé àgbà lọ́nà, ó ní kó fún ọlọ́gbọ́n, ó mọ̀ bóyá dìdìrì ló ṣe dàgbà àbí ìwọ̀ òmùgọ̀ ló wù tí tó fi dàgbà. Ibi tí òwe tẹ̀hún tó ti tó jáde náà nù. Àná òwe ní tọ̀rọ̀ tòní. Kábíyèsí rẹ̀ Elédùmarè.
á dára fún wa, ojú òní wa tì. Ọmọ yìí tó tẹ̀síwájú níbi tó ti ń ṣe gbére, tó ti ń rìn gbèrègbèrè kiri pẹ̀lú ìrònú kò lè gbélé, ló bá tún pàdé àgbàlagbà. Ló bá kó ló bá rò fún bàbá yìí o. Bàbá yìí wá rẹ́rìn-ín. Ọmọ yìí ní bàbá, pẹ̀lú àdúrà ọ̀rọ̀ tí mo sọ yìí, ẹ̀rín lọ̀rọ̀ rẹ gbà, torí o ti ń pa ẹ́ lómijé yìí, ti ń pa ẹ́ lẹ́kún yìí, ẹ̀rín lásán ló gbà. Ọmọ yìí ní bàbá, ó ní ẹ̀rín ni. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń gbétò yìí, gbogbo ìṣòro tí ẹ ti ń rí tó ń gbomijó lójú yín, tó ń dà yín láàmú, tó ń pa yín nígbe, lágbára Ọlọ́run Elédùmarè, nítorí pé ẹ lérò ọ̀fẹ́ láti gbọ́ ètò yìí, ẹ̀rín ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ yín lágbára Ọlọ́run ọ̀gá ògo. Gbogbo ìṣòro yín yẹn yóò padà yí padà, yóò di testimony ayọ̀ fún yín. Bẹ́ẹ̀ ló máa rí lágbára Ọlọ́run Elédùmarè. Bàbá ní ẹ̀rín lọ̀rọ̀ rẹ gbà o, torí ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí, ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó wọn ayọ̀ dá sí. Bàbá ìbá tún rẹ́rìn lọ. Bàbá wa bi léèrè pé pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ní bàbá rẹ̀ sọ yìí, olórí ẹrú tán ní kó kó gbogbo ogun fún ta ni? Ó ní bàbá mi lónìí, ẹrú bàbá mi ni. Bàbá wa ní wá gbọ́ o, tó bá di ìgbà tí kábíyèsí ní kó padà wá, tí àkókò bá ti tó, tán bá ti béèrè lọ́wọ́ rẹ pé kí ló fẹ́ mú, sọ wípé olórí ẹrú yẹn gangan òun ló wù ọ́ tó fẹ́ mú nínú gbogbo tí bàbá rẹ ní. Nígbà tó bá dẹ̀ ti sọ bẹ́ẹ̀, dídán ní kán kó gbogbo ogún tó kù kán kó fún olórí ẹrú. Ṣùgbọ́n má gbàgbé, o ti mú un, ó ti dẹrú rẹ. Ẹni bá sì lẹ́rú, òun ló lẹ́rù. Ọmọ yìí fò fáyọ̀, ìbànújẹ́ bá di ẹ̀rín, láyọ̀ bá dé o. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lákòókò yìí, ìbànújẹ́ yín yóò padà di ẹ̀rín, òkè ìṣòro yín báyìí yóò padà di pẹ̀tẹ́lẹ̀, ọ̀nà tó dí níwájú yín yóò padà di lílá o. Gbogbo ìṣòro tí ń bẹ níwájú yín, Ọlọ́run yóò fi ọ̀nà àbáyọ sí. Ẹ ó rí bá ti ṣe ẹ̀sìn lọ́nà gbégbà, ẹ̀rín àti ayọ̀ lọ̀rọ̀ yín yóò yọrí sí lágbára Ọlọ́run ọ̀gá ògo. Bí ó lè ṣe rí nù. Ọjọ́ bá pé ọjọ́ bá kò, lọ́mọ yìí ló dé ààfin níwájú kábíyèsí. Ọ̀tún bá ti tún jókòó, òsì ọba jókòó, akógun jókòó, olórí ilé wọn, baálẹ̀ ilé wọn, òun náà jókòó. Kábíyèsí gan tún lu agogo, àwọn aráàlú tún pé, torí ọjọ́ òun náà fẹ́ ṣe àkágbá ètò òun. Náà bá pe ọmọ bàbá jáde. Olórí ẹrú ti wọṣọ, òun náà ti múra sílẹ̀, ó ti fẹ́ pa, ó ti yan gandu. Náà bá ní kábíyèsí bá ní àkókò ta fún ẹ ti pé o, gẹ́gẹ́ bí àjọsọ àwa àti bàbá rẹ̀, a sì ní rí ohun tí bàbá rẹ̀ sọ, a ní rí kọjá, àkókò ta fún ọ ó ti pé. Nínú gbogbo ogún tí bàbá rẹ̀ sọ yìí, dárúkọ èyí tó fẹ́ mú níbẹ̀, kí gbogbo ayé ó gbọ́, kí gbogbo èèyàn fetí gbọ́. Lọ́mọ ń wò òkè ló wọlẹ̀, ó ní kábíyèsí o, kádé ó pẹ́ lórí, kílẹ̀kẹ̀ ó pẹ́ lẹ́rùn, kẹsì ọba ojókòó ọba pé o. Ó ní kábíyèsí, kò sí ohun méjì náà tí mo máa mú, nǹkan ẹyọ kan tí bàbá mi sọ náà ni màá mú o. Mi ní rí àṣẹ bàbá mi kọjá, bó tilẹ̀ jẹ́ pé ó dùn mí lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n síbẹ̀ nǹkan ẹyọ kan ṣoṣo ni mo máa mú. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin ará ìlú àti gbogbo kábíyèsí o, àti ẹ̀yin ìjòyè àti baálé ilé, olórí ilé wa, àti gbogbo ẹ̀yin ará ìlú, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé olórí ẹrú yìí, mo fẹ́ béèrè kan parẹ́ o. Ta ni? Wọ́n ní bàbá rẹ̀ náà ló ní, ara dúkìá bàbá rẹ̀ náà ni, ṣùgbọ́n òun ni bàbá rẹ̀ ní ká kó gbogbo ogún tó bá kù fún. Ó ní bó bá rí bẹ́ẹ̀, ó ní olórí ẹrú yìí gangan ni mo mú. Kábíyèsí wọlé owó òkè, gbogbo ènìyàn hó, wọ́n pariwo, kábíyèsí ní àṣẹ́gun o. Lolórí ẹrú yìí bá bú sẹ́kún. Gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi, gbogbo ẹni tó ti fẹ́ máa ṣe ṣègèdè yín, gbogbo ẹni tó ti fẹ́ máa ṣe ẹlẹ́yà yín, ṣẹ̀sín yín pé ó tán nídìí yín, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè, ẹkún ni ó padà gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀. Olórí ẹrú yìí bá bú sẹ́kún. Ọmọ ní òun lòún mú,
ẹrú òun ni kó ṣe. Wọ́n sì kó gbogbo ogún tó kù wọ́n ní ẹrú lónìí. Ṣùgbọ́n ọmọ ìwà ó wá sọ lójú kábíyèsí o. Ó ní ẹ̀yin kábíyèsí àtẹ̀yin ará ìlú àtẹ̀yin ìjòyè, ẹ má gbàgbé gẹ́gẹ́ bí òwe ẹ̀yin àgbà o, wípé ẹni lẹ́rú òun ló ní gbogbo ẹrù. Kábíyèsí ní bẹ́ẹ̀ ni o. Àwọn èèyàn bá wò pé ibo lọmọ yìí ti rí ọgbọ́n yìí, ibo ló ti rí làákàyè yìí o. Ẹ̀yin ará, ibi mò ń lọ mo dé òun. Ibi tí òwe òun ti wá nù o. Ẹni lẹ́rú òun ló lẹ́rù. Ó ṣe bí òwe. Ẹ ṣé mo dúpẹ́. Mo sọ yìí mo tún dúró náà. Ìpàdé wa bí oyin láìpẹ́ láì jìnnà àtijọ́ ríra wa. Ẹ ṣé, ẹ̀yin náà máa bá o. Èmi lẹ́ máa rí, èmi lẹ́ máa rí, ẹ̀yin náà ló máa bá. Ikú ò ní pẹ́ nìkankan wa, ikú ò ní pẹ́ nìkankan wa, àrùn ní ṣe wá, àìsàn ní ṣe wá, àní sọnù, àní dẹni àwátì, ìgbà yóò ní ṣẹlẹ̀ sí wa. Ẹ ṣé mo dúpẹ́. I love you. Ẹ ṣé, bye.